tó gbé wa wá tàfi débi ohun tó gbé wa wá lèwe tàgbà iṣẹ́ olówà wa Allahu Ta'ala iṣẹ́ ẹlẹ́dàá wa Allahu Ta'ala iṣẹ́ aláwọ̀ yìí o Allahu Ta'ala òdodo ti dé kírọ̀ pamọ́ òdodo wọ̀ bí kírọ̀ pamọ́ òdodo wọlé kírọ̀ parẹ́ ọkọ̀ parada ìmọ̀lẹ̀ tẹ́ rísàlà àkìdẹ́ àfẹsọ̀jọ́dọ̀ ohun tó gbé wa wá tàfi débi ohun tó gbé wa wá lèwe tàgbà iṣẹ́ olówà wa Allahu Ta'ala iṣẹ́ ẹlẹ́dàá wa Allahu Ta'ala iṣẹ́ aláwọ̀ yìí o Allahu Ta'ala pétékèrò láti paná sílámù tó ń tọ̀yẹ ṣáwọn ọ̀tá àwọn ti forget pásálì kéékèèké dọ̀tí ilé ayé àwa òní dojú ilé ayé ẹ̀yìn. Biker the Christ. àwọn tí mo fẹ́ sọ pọ̀ díẹ̀ owó mọ́tò wa tí à ń dá kò ì pé rárá 1,576,000 ló wà nílẹ̀ so máa kó 924,000 naira owó kọ̀ọ̀kan wọlé last week náà so kó 924,000 naira inshallah ọlọ́wà ṣe ń rọrùn ìwé tẹ́ bá dá sí ọkọ̀ nílẹ̀ yìí o ọlọ́wà ṣe ń rọrùn fẹ́yìn náà o now ìyẹn jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ àdákẹ́ mo láàfin ìwọ̀n tó ń kọ́ páàsì wa náà aláàkọ́ wà sí pọ̀ díẹ̀ mo fẹ́ já wa sí àwọn kankan owó atáàlú ATM ẹ̀tẹ́ sí ilẹ̀ kẹ́ gbọ́ o ọlọ́wájú oṣù ẹ̀wọ̀n sàárà o Àmín o. ẹ̀wọ̀n sàárà ti kún táǹsì o tó bá ti ní báńkì àkáùntì ẹ̀wọ̀n sàárà ń dúró de gbogbo wa màá ṣàlàyé bó ṣe ń lọ tó bá wà ń di ATM ẹ tó fẹ́ gbowó tẹ́lẹ̀ kan máa ní à ẹ sà ẹ wò mí wọ́n bá ń tẹ kínní ẹ sáré bá mi tẹ má máa tẹ o Wọ́n ṣojú àánú. má ṣojú àánú ẹ̀ mọ́ o ní kó lọ pe security kó ọba tẹ̀ bọ́n ṣe ń ṣe rèé sìn tó bá ti jí ATM èèyàn wọ́n á sáré wá pé à ẹ̀sán gbọ́n bọ́yìn tẹ̀kínì wọ́n á mú ilé ẹ lọ́wọ́ òun á dúró lẹ́gbẹ̀ẹ́ kámẹ́rà wà ní ATM already so ojú ìwọ tó fẹ́ gbà ló máa rí tó bá lè ti gbà á tó bá ti mú ìwọ ló máa mú òun ti lọ́n tiẹ̀ kò sí tó lè sọ o wọ́n tún ṣe yẹn bẹ́ẹ̀. nọ́mbà 2 wọ́n tún máa ń sẹ̀dọ̀ owó sí àkáǹtì àwọn èèyàn ń sìn yín wàá wà ilé rówó gbì lẹ́ẹ̀kan náà wàá rò pé owó ẹ̀kọ́ o tó o bá ti mọ bí owó yẹn ṣe jẹ́ tó yẹ mo rẹ ẹgbẹ́ tẹ́ ẹ sẹ́ndì ó sì nítorí ọlọ́run bá ẹ sẹ́ndì ẹ máa pè é pé làbáyàkà àṣẹ rówó tí mo fi ránṣẹ́ kọ́kọ́ mi lè balẹ̀ ṣe pé ọ̀tá tèmi pọ̀ ju ẹni mi lọ wọ́n tún lè fi yẹn sẹ́ẹ̀tì mi ọ̀pù o so tó bá ti rówó kan tó wà àkáǹtì ẹ tó mọ̀ ń pa ẹ̀ lọ rìpọ́ọ̀tì fọlọ́pàá lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbọ́ mi yé lọ rìpọ́ọ̀tì fọlọ́pàá kó kan àkáǹtì ẹ o mi ì mọ bó ṣe jẹ́ o ọlọ́pàá ò ní gbà lọ́wọ́ ẹ o kàn rẹ́gísítà complain torí tí EFCC bá dé wà ló ti lọ́ọ̀rì complain sọ́dọ̀ ọlọ́pàá wọ́n á lè rí tó kọ́ lẹ̀ pé o mọ̀ ń pa ó wọlé lójijì ni o kò sówó ọ̀fẹ́ mọ́ o ọjà yín sì nìyẹn o Ẹ̀wọ̀n ọ̀fẹ́ ló wà. arúgbó mi lè wá kó ní kí n gùn ó ní ẹjọ́ ẹ sáré bá mi gbowó yìí má bàa gbà o pé síkírọ́tì kò bá gbà á wọ́n tún ṣe àwọn wèrè wọ́n lè ní òkè ATM ó crack ẹ jẹ́ transfer owó yẹn sí àkáǹtì kẹ́ bá mi gbà má bàa gbà o wọ́n tún ṣe yẹn náà o àníṣe wọn sàrà o Àmín. mo rò pé ó yé wa ṣáyọ̀ Peace. Ọ̀gá. wọ́n tún wá ń ṣèmí yín sí yín network àwọn lórí fóònù ẹ suddenly
for 2 minutes kò ní signal ara tó wá máa padà dé wá kọ̀ rí message ló máa wá àwọn ní press 1 tó wá press 1 pẹ́rẹ́ gbogbo tó fi nọ́mbà yẹn ṣe pátá ló máa wà lọ́dọ̀ àwọn 419 ṣé táwọn yahoo boys ń ṣe é sí nìyẹn o ẹ pé yahoo boys yahoo plus ò sí wọn nítorí fi tún gbẹgbẹ àrùn sí nìyẹn gbogbo tó fi àkáǹtì yẹn ṣe pátá ló máa gbélé wọn lọ́wọ́ wọn kàn wọ gbowó ẹ̀ kó mẹ́rin àǹkó tó bá tún ṣe ń jẹ́ àwọn tó máa já yín sí i nàìjíríà tí wàá lé kó ẹja lọ́nú ẹ̀mí ẹ̀ ọlọ́pọ̀ ńlẹ̀sẹ̀ ẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àfọ́ àwọn tí mo ròyìn pé wọ́n pa ní Ìjẹ̀bú Òde ńjọ́ yẹn ṣe rántí bẹ́ẹ̀ni ẹ ọmọ Khalifa Ìpákùnrin níjẹ̀bú Òde làáfà yẹn bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tó ìkọjá yìí ìkọ́nà àwọn tèmínọ́kùnrin láti Holland pé làbáríkà agbọ́n kankan nípa àfa àtẹ̀sọ̀rọ̀ ń pa ẹ̀ pé ẹnìkan pé àwọn pé òun ni ẹlẹ́yà àfa yẹn mo ní ẹ tó dànù lọ́lọ́pàá kò jọ wọ́n ti pa everybody dànù ó ní kí n ṣèwádìí o tó ẹni ẹ lóun ní sẹ́ẹ̀ mo ní òun ní kí oní kò sí wàhálà mo á pe ẹni tó jẹ́ ọ̀rẹ́ bàbá ẹni yẹn tó jẹ́ ọ̀rẹ́ bàbá àfa kan pa yẹn ni wọ́n á ní Jamiu òun ṣàwádà máa kàn gbá wọn kò sí ìhàn ọ̀rọ̀ mẹ́ẹ̀ mo á pẹ̀rẹ̀ pé ẹni tó súnmọ́ wọn ni mo pè yìí wọ́n ní kò sọ̀rọ̀ mẹ́ẹ̀ ṣé wọn kò yé mi náà kí ló lè máa ṣe má tún pé ẹni yẹn pa nílò ìmọ̀ nọ́mbà ẹni yẹn ìyẹn ẹlẹ́yà yẹn wọ́n ní àlóbá wọn sọ̀rọ̀ sẹ́ẹ̀ wọ́n ní ti máa ṣe rèé àwọn máa kọ̀nẹ́ẹ̀tì wa pọ̀ ká lè jọ sọ̀rọ̀ mo ní kò sí wàhálà wọ́n ní máa wọ́n kò lè jẹ́ wọ̀ oyin tí wọ́n á ṣe ni pé ìmọ̀ọ́mù ìpamọ́rẹ́ yẹn èmi á pè wọ́n á send nọ́mbà ẹ̀ sí mi wọ́n á pè ọba yẹn pé ẹgbẹ́ máa Khalifa jàre ẹgbọ́ bàbá èmi láwájọ́ ní meanwhile àwọn ti gbọ́ bílẹ̀tì yẹn tí mo ṣe àwọn bínú sèmi lọ́tọ̀ èmi ò mọ̀ pé information tó káàkiri ayé wrong information ni èèmọ̀ àtọ̀sáyẹsẹ̀ ẹ̀gbọ́n tèmi náà gbọ́ ni mo máa ń lọ ní pé bàbá padà confam pé lóòótọ́ ni àwọn ọmọ ibi tó ń gbé o ó kàn lójú sáà kódà kò fi nọ́mbà táwọn lè fi pè é lẹ̀ báwo ni máa gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n ní kí n má wọrí àwọn máa ní kó pè mí nígbà tó máa pè mí òun náà tó wá di nọ́mbà unknown number wọ́n ní ṣí lọ́wọ́ ní o ohun ọ̀mẹ́ tí ó ń pè òun rí tó wọ́n lè ṣí kò sí wàhálà aṣákan máa ń pè é obìnrin yìí ò kú bàbá yẹn ròyìn débi pé 2 million làwọn náà yẹ lórí wọ́n ṣá Allahu Akbar. mo wá sọ pé tó máa ṣe èrè kí tó lè gbàgbọ́ fúlì àbí kémi àti ẹ̀ ríra ṣàpẹ́lẹ́ à ni mi ò lè rojú ẹ̀ aṣá dé ọ̀dọ̀ bàbá apàdé mẹ́ bàbá ní à pé kọ́ wọlé kọ́ lọ bí òun ni wọ́n yá ṣíjú ẹ̀ òun ni ẹ̀ ṣọ́ ni ẹ̀ bàbá ní àfà ẹ̀ṣẹ̀ mi o kí mo ṣe sà ìfọ́nrẹ̀ tí mo gbọ́ ẹ̀rọ náà pa nígbà táwọn gbọ́ ó pé 40 million lákàtí ọmọ táwọn òde mọ́ ń gbà ẹ̀ pé ilé tí àfà ń gbé room and parlour self contained ló kọ́ sórí ẹ̀ kódà ilẹ̀ ìyá ẹ̀ nílẹ̀ yẹn nígbà tí wọ́n àti ẹlẹ́yà wa ń sọ̀rọ̀ mo ní òkè báwo lè ṣẹlẹ̀ gangan náà ó ní bàbá Khalifa Ìpámọ́rẹ́ yẹn ó máa ń fún ẹlẹ́yà Ìjẹ̀bú Òde lówó oṣù torí oníláwà níní
ìjọ tí wàhálà yẹn máa ṣẹlẹ̀ gangan láago 8 sí 9 alẹ́ ni kò ń ṣòru àwọn dẹ̀ ti ń gbélé yẹn for the past 7 years táwọn ti ń gbélé yẹn ó wá gbọ́ tẹ́nìkan kan gate ṣàgbélé ò tí ì ṣú àwọn tó jẹnẹtọ̀ bí wọ́n bá ṣáàjì fóònù lòún rò ó lọ́kọ̀ wá ní kò lọ sílẹ̀ fáwọn tó ń kan ilẹ̀kùn yẹn àwọn ẹlẹ́yà márùn-ún ẹ̀háná gbé wọlé wọ́n bójú wọlé ni pé gbàtọ́ wá ṣe wọn ní àìlẹ́ àṣẹ ẹ̀wẹ̀lẹ̀ wọlé wọn ní àwọn rò pé bóyá fọ́ọ̀tì sẹ́ni sálárì tí àwọn olóhùn náà ti gbà ó ní à ilẹ̀ ẹ̀dẹ̀ ti ṣú o àfáà ti sùn sí ẹ̀rí sálárì tí ń gba ẹjọ́ dọ̀la òun kàn lọ sí kíchìn tóun ní ẹgbọ́n ṣe ń gbáriwo ọmọ 4 ìbejì wà nù wọn àti ọmọ 2 wọ́n kọ́ ṣàwọn yẹn paná kọ́ tó wá ṣá àfáà náà wọ́n wá ṣá ẹlẹ́yà náà kódà wọ́n ń dá ọ̀pọ̀lọpọ̀ àti orí ẹlẹ́yà yẹn ni òun nìkan ní òkú nù wọn. ó ṣàpàdà survive bọ̀ ìṣòro wá ni pé wọn ò mọ ibi tíṣẹ́ yẹn ti wá dàárọ̀ yìí torí wà tó máa lọ wo àkáǹtì àfẹ́gbẹ́ rúmọ̀ ni pé àwọn tó iṣẹ́ ẹ̀gàn ló spẹ́ẹ̀rì rúmọ̀ yẹn kó lè fi discharge àwọn èèyàn pé in tó ń ṣeré o wọ́n wá trace àkáǹtì àfáà 2,000 naira ló wà lákàǹtì ẹ̀ 2,000 naira nọ́ọ̀bá lákàǹtì àfáà wọ́n wá ròyìn àfáà yẹn dáadáa débi pé la ilaha illallah bọ́lá ló mẹ́rin tó ṣe o tí wọ́n padà ráwọn 2 kan mú wọ́n padà fi wọ́n lẹ̀ tí wọ́n bá fóònù lọ́wọ́ wọn ìkànnì wọn kú lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tó bá jẹ́ wọn máa kú gbẹgbẹgbẹ lọ́rọ̀ báyìí ó dẹ̀ ń pọ̀ ìjẹ́ ó dẹ̀ kú lẹ́sẹ̀kẹsẹ̀ ìmùlẹ̀ yìí náà ọlọ́run máa ń ṣe àwọn aṣọ alóyè tó ṣe ń dá aṣọ that's only thing. Àmín. gbogbo rúmọ̀ yẹn àfa àgbáyàn gbogbo irọ́ ló wà ń bẹ̀ o irọ́ sámúsámú kò sóòtọ́ yẹ kàn bẹ̀ rárá kò sóòtọ́ yẹ kàn bẹ̀ kó la máa ń yẹ̀ wèrè láti kí tó kó mi á lẹ̀ tó mo kí zúrì mẹ́ mo débẹ̀ láti kàn bí 12 mo kí zúrì kí tó máa lọ ọlọ́mọ ṣàbà àfọ̀nù kí a fà yẹn kúrò aláwọ̀ kan. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. torí ẹlẹ́yà yẹn ó ní ìdìrànlọ́wọ́ ọmọ ti lọ ọkọ ti lọ so lonely ló wà ọlọ́run kò bá ọ̀rọ̀ lójú kódà gbogbo yẹn sọ̀rọ̀ gan ẹni pé eléyìí ní mọ́nì tó kí kódà mo sọ ní pé ìlàsí ní wọ́n yẹ ti yá wèrè kí ọkọ̀ máa torí mo ní kó afẹ́kọ́ kọ́ mú adébi tí wọ́n sin àwọn ọmọ sí sẹ́mọ̀ báwọn egbò ṣe mo yẹ má kò ní má bọ̀dà ó sì rí fẹ́ẹ́ lórí brain yẹn bọ́ńtọ́ náà fi yọ ni pé ó lọ sí kọ́mà ní píríọ̀dù yẹn tó yẹ kó lọ kọ́mà tó hàn ṣá òun wàhálà ọmọ ya wèrè ni kọ́ pa ọkọ ọmọ 4 lójú èèyàn ó máa rán máa mẹ́ta ẹsẹ̀kẹsẹ̀ ni ọlọ́run kó máa rọ lójú lílábì kan. Bismillahirrahmanirrahim. Ila fi Quraysh ila fi Jama'ila tashkur wa sayf falyabudu hadha al-bayt alladhi atama wa amanahum min khawf. Now ọ̀rọ̀ ilẹ̀ wa ní Mòwe tí àfa kan fún wa ní half plot ọlọ́run ti jẹ́ kára àfùtẹ̀gbẹ́ ẹ̀kún Alhamdulillah. sọ adẹ̀ ti ṣe ayésanwó survey ẹ̀rọ ọlọ́run kan ló fowókó survey yẹn fún wa ó wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ presently so jẹ́ ká máa lọ ṣe foundation ọbẹ̀
gbogbo àjọ máa lọ ní pẹ̀lú ògo Ọlọ́run. Inshallah. Àfẹ́jísọ́bì yẹn jáde ná ká gbà ká tó lọ bẹ̀rẹ̀ anything lórí ẹ̀. Gbogbo àtàwọn afẹ́ dá sí náà ká bá a dá sí kó máa lọ bẹ́ẹ̀. Now ọ̀rọ̀ Saudi Arabia